ìwà tíyá Mohbad hù yìí abiyamọ gidi kan kì í ṣe bẹ́ẹ̀. Lere Ọlayinka ló sọ̀rọ̀ látàrí bí gbogbo èèyàn ṣe ń bá ìyá ọ̀dọ́mọdé olórin tàkasúfè ilẹ̀ wa ní ìlérí olúwa ọládìméjì alọ́ba tí gbogbo èèyàn túmọ̀ sí Mohbad tó jáde láyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí kẹ́dùn ìpapòdà ọmọ rẹ̀ ní ọkùnrin kan Lere Ọlayinka tí nàka àbùkù sí ìyá olóògbé náà tó sì ní kò yẹ lẹ́ni tí wọ́n ó máa bá kẹ́dùn pẹ̀lú bó ṣe kọ ọmọ náà sílẹ̀ fún odindi ọdún 15 gbáko láì bójú wẹ̀yìn. Ọkùnrin tó ti fìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì nípa ètò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe ló bọ́ sójú òpó Facebook rẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ibẹ̀ ló ti bu ẹnu àtẹ́ lu ìyá olóògbé olórin náà pé kò ṣe bí abiyamọ tòótọ́ ti máa ń ṣe pẹ̀lú ìwà tó hù náà. Gẹ́gẹ́ bí Ọláyínká ṣe sọ, ó ní màmá Mohbad fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ fún odindi ọdún 15. Ó ṣẹ̀ṣẹ̀ wá yọ wúrẹ́ lọ́sàn-án òru kan lẹ́yìn tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í jà fún ìwádìí àti ìdájọ́ òdodo lórí ikú ọmọ rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ó sọ báyìí pé obìnrin yìí dá ọmọ méjì sílẹ̀ fún ọkùnrin láti tọ́ fún odindi ọdún 15 gbáko, ìyẹn Mohbad àti àbúrò rẹ̀ obìnrin. Ọmọbìnrin tó kejì Mohbad tí ìyá yìí patì fún odindi ọdún 15 yìí ní láti lọ kọ́ iṣẹ́ aránṣọ, ìyẹn fashion designer. Dòní ọmọ náà kò rówó gba ṣọ́ọ̀bù tara ẹ̀, ilé bàbá rẹ̀ ló ti ń ṣiṣẹ́ télọ̀ náà. Ìyá tó wá yan àwọn ọmọ rẹ̀ lódì yìí ló wá ń jẹ̀gbádùn ilé tí Mohbad gbà fún ní Lẹ́kí tó ń ṣe yàlàyòlò níbẹ̀. Àìṣàmójútó ọmọ yìí náà sì lọ́wọ́ nínú ikú rèwerèwe tó pa ọmọ ọ̀hún lọ́mọ ọdún 17. Ọlọ́run wà o. Báyìí ni ọkùnrin náà ṣe nàka àbùkù sí obìnrin tí ikú ọmọ rẹ̀ sì ń jó lára, ìyẹn ìyá Mohbad. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.